kú dédé ìwòyí gbogbo èèyàn tẹ́ ń gbọ́ wa nílé lóko. Orúkọ tèmi ni Omidan Olúwadámilọ́lá láti iléeṣẹ́ tẹlifíṣọ̀n Aláròyé. Àwọn sí gbàgede ní agbègbè 7up láti béèrè àwọn ìbéèrè lọ́wọ́ àwọn ènìyàn ká mọ ìhà tọ́kọ sí oríṣiríṣi àwọn ìbéèrè wọ̀nyí. Ẹ máa bá mi ká lọ. Tẹ́ bá ká ọkọ yín pẹ̀lú ọ̀rẹ́ tímọ́tímọ́ yín lórí ibùsùn ìgbéyàwó yín kí lẹ máa ṣe? I can do many things. Ó dá bá possible gan mo lè pa. Tẹ́ bá pa ẹ̀mọ̀kẹ́ máa lóko èèyàn lọ́rùn bẹ́ẹ̀ yẹn. Nípa púpọ̀ mo kàn lè pa sáyé. Ẹ máa pa sáyé? Bẹ́ẹ̀ ni o. Mo lè pa sáyé o. Ẹ máa pa sáyé? Nǹkan tí máa ṣe ní kò sí kan tí mo lè ṣe dé pé mi nífẹ̀ẹ́ mọ́nà ni so mi ò lè ṣèdájọ́ ara mi ò lè ṣe anything fún àwọn méjì lẹ́gbẹ̀ẹ́ kókó ẹ̀rọ kó lè máa lọ that's the end. Pé kókó jáde ni pé ní I'm a Muslim. Àdàgbà mọ́mọ́ sàṣàlá sọ fún wa pé egbò ọkàn tí kò lè jiná láíláí kò lè jiná kókó rí ìyàwó ẹ̀ tó rí ìyàwó ẹ̀ ẹnìkan bá sùn kò lè jiná láíláí so tí bá yìí rí yẹn egbò ẹ̀ yìí wà ń bẹ̀ ni so kò sí ọ̀rọ̀ kò sí. It can never happen, but at the same time if it happens as a man you have to be a man. Wọ́n ní kí ni tí mo ọkùnrin ni ọkùnrin tó rí nǹkan tó dùn bẹ́ẹ̀ tó lè ká sára tí yẹ pé bóyá immediately wàá pàwọ́ àṣẹ kìíní kan ẹ̀wọ̀n ni you go to life imprisonment bàbá nípa hanging you rather go to life imprisonment but instead of. Well, tábà ní ká sọ èèyàn ní take it easy but at the same time èèyàn á fi ọpọlọ ṣe wọ́n ní lọ́ra láti sọ̀rọ̀ lọ́ra láti bínú èèyàn máa bínú kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe kò sí ẹlẹ́ran ara ní gbogbo wa bẹ́ẹ̀ tán máa ní ká sọ in a right way ó yẹ ká fi sùúrù ṣe kí lè má bàa dàrú torí tá a bá fi sùúrù ṣe tá a bá fi ìjà ṣe ọ̀rẹ́ yẹn ló máa padà take over ilé bẹ́ẹ̀ tí kí ọ̀rẹ́ má bàa gbalé lọ́wọ́ ọ̀rẹ́ èèyàn á fi sùúrù ṣe sùúrù ló dáa.